A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wọn ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti gbé ìgbésẹ̀ láti lọ rè yá owó kan tó ń lọ bíi bílíọ̀nù $2 ní ọwọ́ orílẹ̀-èdè China láti lè lò ó fún kíkọ́ ààyè èyí tí ó máa pèsè iná ọba fún gbogbo mùtúmùwà, pàápàá jù àwọn iléeṣẹ́ ńláńlá ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí kò ní sí ìdákúrekú iná ọba mọ́ nílẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde látẹnu ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ agbára ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ọ̀gbẹ́ni Adébáyọ̀ Adélabú, èyí tó fi ọ̀rọ̀ náà tó fi léde lánàá ti ṣe ọjọ́ Ajé níbi ìpàdé kan èyí tó wáyé nílùú Àbújá èyí tó ń tan ìmọ́lẹ̀ sí iná ọba orílẹ̀-èdè Nàìjíríà àti iṣẹ́ èyí tí ìjọba àpapọ̀ ti ń ṣe tó ń ti ìgbésẹ̀ tí wọ́n ń gbé láti lè mú ọ̀nà àbáyọ ayérayé bá iná ọba ní orílẹ̀-èdè yìí tí kò sì ní sí ìdákúrekú ní òrèkóòrè àti iná ọba èyí tó ń fi ilé agbára rẹ̀ tó ń dàwó lulẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Adélabú tó sọ ọ̀rọ̀ náà tó ní yíyá owó yìí ṣe pàtàkì lọ́wọ́ orílẹ̀-èdè China, èyí ò nílé ìfowópamọ́ kan tí wọ́n pè ní China Export-Import Bank, èyí tí wọ́n ń béèrè fún bílíọ̀nù $2. Owó ọ̀hún ni wọ́n sì ní nípa ìdí èyí àwọn yóò fi kọ́ gbọ̀ngàn àti àyè tí iná yóò ti máa jáde fún lílò ní orílẹ̀-èdè wa Nàìjíríà, tí wọ́n sì fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé bí orílẹ̀-èdè China bí wọ́n bá lè yá orílẹ̀-èdè wa Nàìjíríà ní owó náà, ohun tó tọ́ àti ohun tó yẹ lórí ọ̀rọ̀ iná ọba ni wọn yóò kó owó ọ̀hún lé láìsí wọ́n ní tàbí ṣùgbọ́n kankan, nítorí pé Adélabú ní gbogbo ìgbésẹ̀ ní ààrẹ Bọ́lá Tinubu ló sì ń gbé láti lè mú ayé rọrùn fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ènìyàn kan tí í ṣe agbẹjọ́rò tó túmọ̀ nípa òfin ní ilẹ̀ yìí, èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní John Mary Jídé Òbí Òwúmà ló ti rawọ́ ẹ̀bẹ̀ sílé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ èyí tó kalẹ̀ sílùú Àbújá wípé kí wọ́n kọ ìwé àti òfin kan tí wọn yóò ṣe láti fi lè dá Jonathan lọ́wọ́ kọ́ kó má lè jáde du ipò ààrẹ lọ́dún 2027 lábẹ́ ẹgbẹ́ òṣèlú kankan ní orílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bí ògbónágbòǹgbò tó mọ̀ nípa òfin ọ̀hún, Jídé Òbí, èyí tó fi ọ̀rọ̀ náà léde, ṣe lálàyé wípé bí wọ́n bá lè gba ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún lórílẹ̀-èdè wa Nàìjíríà láàyè, eyín Goodluck Jonathan, láti jáde lábẹ́ ẹgbẹ́ òṣèlú yòówù du ipò ààrẹ lọ́dún 2027 tó bá lè já ewé olúborí, ó ló ṣeé ṣe kó fẹ́ lo ọwọ́ agbára láti lò ó kọjá àsìkò tó yẹ ó lò. Wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kù sáà kan tí í ṣe ọdún 4 kó lò kó tó di wípé ìbò ó gbé kúrò lórí ipò lọ́dún 2015 èyí tó pàdánù sọ́wọ́ olóògbé ààrẹ àná Muhammadu Buhari, èyí tó túmọ̀ sí wípé Jonathan ń ṣe ní sáà kan ṣo èyí tí í ṣe ọdún 4 láti lò sí. Àgbẹ̀n tó jẹ́ amòfin náà sọ wípé ewu tí wàá ń bẹ ní wípé bí Jonathan bá lè jáde dupò ààrẹ lọ́dún 2027 tó sì já ewé olúborí sí ipò ààrẹ ó ní yóò lò kọjá ọdún 2031 èyí tó yẹ fún gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ lábẹ́ òfin ó ní Jonathan yóò lò jù bẹ́ẹ̀, yóò lò ọdún 8, èyí tó túmọ̀ sí wípé sáà 2 ṣáńgílítì ni yóò lò kó tó gbé idà agbára ààrẹ sílẹ̀, èyí tí wọ́n sì sọ wípé ó tàpá sí òfin orílẹ̀-èdè wa Nàìjíríà ti wípé ìṣe agbára lò ni wọ́n ka irúfẹ́ ìgbésẹ̀ tẹ́nìyàn bá wù ú ní orílẹ̀-èdè yìí
ìṣagbára lò ní wọ́n kà sí o. Nípa ìdí èyí, agbẹjọ́rò ọ̀hún tó mọ̀ nípa òfin John Mary Jídé Òbí wá rawọ́ ẹ̀bẹ̀ sí ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tìlú Àbújá o láti dákundábọ̀ kí wọ́n dá Goodluck Jonathan lọ́wọ́ kọ́ o kó má lè jáde du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú kankan ní orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún 2027. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra tó tún jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ oyè èyí tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 ọ̀gbẹ́ni Peter Obi òun mà ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Èkó láti dákundábọ̀ kí wọ́n fojú àánú kí wọ́n fi wo àwọn ènìyàn èyí tí wọ́n ní àwọn ilé o ní ọjà èyí tí wọ́n pè ní Lagos Street Fair èyí tó wà ní ìjọba ìbílẹ̀ Ọjọ́ ní ìpínlẹ̀ Èkó lórí bí ìjọba ìpínlẹ̀ Èkó ṣe sọ wípé àwọn ènìyàn kọ́ ilé àti ilé iṣẹ́ o sí àwọn àyè èyí tí ìjọba tó yà sọ́tọ̀ àti àwọn ojúdò èyí tó lè ṣe àkóbá lílọ bíbọ̀ àti ìdènà fún omi pàápàá jù àgbàrá òjò lásìkò òjò tá a wà yìí èyí tí ìjọba ìpínlẹ̀ Èkó sì ṣe àpèjúwe kíkọ́ àwọn ilé sí ojúdò gẹ́gẹ́ bí ewu èyí tó burú jáyè. Nípa ìdí èyí wọ́n bẹ̀rẹ̀ sí ní wó àwọn ilé ọ̀hún. Wàyí o Peter Obi ní kí ìjọba ìpínlẹ̀ Èkó dákundábọ̀ kí wọ́n fojú àánú wo àwọn ènìyàn náà láti fi ọ̀nà àti ohun tí wọn yóò ṣe kí ara lè tu àwọn ènìyàn èyí tí wọ́n ti wó ilé wọn tàbí èyí tí wọ́n ṣẹ̀ fẹ́ wò nítorí bí wọ́n bá rán ni níṣẹ́ rú wọ́n ní ká fi tọmọ jẹ o. Lóòótọ́ ni òfin wà ṣùgbọ́n èèyàn ní í ṣe òfin ọ̀nà sì wà láti lo òfin lọ́nà tí yóò mú ìdùnnú ẹ̀rín bá àwọn ènìyàn tí wọ́n ṣe òfin lé lórí o. Gẹ́gẹ́ bí Peter Obi ti sọ olóhùn yóò rọ àwọn ẹ̀ka iléeṣẹ́ ọba ìpínlẹ̀ Èkó èyí tí wọ́n ń wó àwọn ilé náà kí wọ́n wo ọ̀nà tí wọ́n yóò tún gbà láti mú ẹ̀rín bá àwọn ènìyàn yìí nítorí pé wíwó àwọn ilé wọn ní trade fair yìí yóò ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé o. Wọ́n sì ní bí wọ́n ti ń kọ́ náà ní tún mú ìgbéga bá ẹ̀ka ètò kátàkárà ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú owó orí èyí tí àwọn ènìyàn náà tí wọ́n san sí àpò ìjọba ìpínlẹ̀ Èkó. Lákòótán ó ní kò sí ọ̀rọ̀ kankan ju wípé kí ìjọba ìpínlẹ̀ Èkó kí wọ́n gbọ́ ohun ẹ̀bẹ̀ àwọn ènìyàn ọ̀hún kí wọ́n sì wo ọ̀nà tí wọ́n yóò gbà láti mú ẹ̀rín ayọ̀ ìdùnnú bá àwọn ènìyàn náà. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ikú tí ò bá pani tó bá ṣíni nífìlà lọ ká máa dúpẹ́ lọ́wọ́ adẹ́dàá ni o. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun eyín ọ̀gbẹ́ni Adékúnlé Ọmọyẹlé ohun mà ń lórí kó yọ o kúrò lọ́wọ́ àwọn agbanipa oníṣẹ́ ibi kan èyí tí wọ́n fi ara suko tí wọ́n bẹ̀rẹ̀ sí níwọ̀n ìbọn kẹ̀kẹ́kẹ̀ù sí ara ọkọ̀ èyí tí ọ̀gá àgbà Àmọ̀tẹ́kùn ọ̀hún ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà ṣùgbọ́n Ọlọ́run ló kó Ọmọyẹlé yọ kúrò lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi agbanipa náà. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún èyí tí wọ́n fi léde látọwọ́ ẹni tó jẹ́ agbẹnusọ alukoro fún àjọ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Abbas Yusuf èyí tó fi ọ̀rọ̀ náà léde ṣe lálàyé fún àwọn oníròyìn lónìí nílùú Òṣogbo wípé lánàá ọjọ́ ajé o lásìkò tí ọ̀gá àgbà Àmọ̀tẹ́kùn náà tó ń lọ nílùú Òṣogbo òun ni àwọn oníṣẹ́ ibi kan èyí tí wọ́n ti fara suko ni wọ́n bẹ̀rẹ̀ sí ní rán ìbọn sí ara ọkọ̀ ṣùgbọ́n Ọlọ́run kò jẹ́ kí ọta ìbọn kó ṣekú pa ọ̀gbẹ́ni Ọmọyẹlé tí í ṣe ọ̀gá àgbà Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àkótán nínú ìròyìn wa fún tòní ọ̀kan gbòógì nínú àwọn òǹkọrin tàkasùfé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀gbẹ́ni Adékúnlé Kòsọ́kọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Adékúnlé Gold òun mà ló ti fi ìdùnnú ẹ̀rín ayọ̀ èyí tó gba ẹ̀kẹ́ rẹ̀ kan mà ló ti fi léde tó sì ti sọ ìdí pàtó èyí tó bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn tí inú rẹ̀ ń dùn. Ó ní òun ṣe mọ̀ wípé gbogbo ohun tí ènìyàn bá ń ṣe ní dáadáa kó tẹra mọ́ ò nítorí wípé ọjọ́ kan bọ̀ tí yóò kẹsàn-án oore dáadáa ò àti wípé ohun tá a bá mọ̀ ṣe ká tẹra mọ́ àwọn kan bẹ ní kọ̀rọ̀
tí wọ́n ó gbé oríyìn fún èèyàn tó ń ṣe dáadáa láwùjọ lọ́jọ́ tí àsìkò rẹ̀ bá tó. Adékúnlé Gold èyí tó sọ̀rọ̀ yìí tòun ti fọ́nrán kan tó fi léde lórí ìkànnì ayélujára Instagram rẹ̀ níbi tó ti rí agbègbè kan ní ìpínlẹ̀ Èkó èyí tí wọ́n fi orúkọ rẹ̀ sí tí wọ́n pè ní Adékúnlé Kòsọ́kọ́ Street. Lásìkò tí ó rí ó ṣe fọ́nrán rẹ̀ tó sì fi fọ́nrán ń léde níbi tóun àti ìyàwó rẹ̀ Simi tòun ti ọmọ rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jó tí wọ́n ń yọ̀, èyí tó fi hàn wípé lótìtọ́ lódodo wípé ohun tóun ṣe ló ní ìtumọ̀ lójú àwọn olólùfẹ́ òun àti àwọn ènìyàn tó ń fẹ́ni fẹ́ rere ní orílẹ̀-èdè Nàìjíríà. Adékúnlé Gold tó sọ wípé inú òun dùn, ayọ̀ òun kún, kódà ó ní bí aeroplane bá fò nínú òun kò lè kẹsẹ̀ látàrí bó ṣe rí agbègbè kan èyí tó jẹ́ wípé Adékúnlé Kòsọ́kọ́ èyí ni wọ́n fi sí o. Ó lélẹ́yìí túmọ̀ sí wípé òun ṣe dáadáa. Ó ní yàtọ̀ sí agbègbè kan tí wọ́n mọ̀ tó gbajúmọ̀ ní ìpínlẹ̀ Èkó èyí tí wọ́n pè ní Ọba Kòsọ́kọ́ Street. Ó ní èyí lòun mọ̀, ṣùgbọ́n èyí ti fi hàn wípé Adékúnlé Kòsọ́kọ́ náà ó ti pẹ̀lú àwọn ènìyàn tí ayé yóò máa pòkìkí rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù ní ìpínlẹ̀ Èkó. Ó ní gbogbo ìgbà tí àwọn ènìyàn tí wọ́n bá sọ yìí pé àwa fẹ́ dúró tàbí a fẹ́ yà ní Adékúnlé Kòsọ́kọ́, ó túmọ̀ sí wípé orúkọ òun ó ti di àtẹ́wọ́gbà fún gbogbo àwọn èèyàn. Adékúnlé Gold dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkó àti àwọn afẹ́nifọ́rọ̀ afẹ́nifẹ́re èyí tí wọ́n gbà lérò láti fi orúkọ rẹ̀ sí orúkọ agbègbè ní ìpínlẹ̀ Èkó. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòun ìpín nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà lẹni tó múròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.